Hello. Ẹ̀yin èèyàn mi. A kú bó ṣe ń lọ. A dẹ̀ kú bí gbogbo awuyewuye ọ̀rọ̀ mistake tí kábíyèsí ṣe. Kábíyèsí, Ọlọ́run nìkan ló yé gbogbo nǹkan tó pamọ́ ojú Ọlọ́run tó. Nǹkan tèmi kan fẹ́ sọ fún Naomi, torí wọ́n ròyìn pé kábíyèsí wọ́n ní ó máa ṣe mistake, á dẹ̀ máa bẹ̀bẹ̀. Ṣé eléyìí wá jẹ́ ojú lásán? Kí ló dé tí kábíyèsí nífẹ̀ẹ́ àwọn obìnrin yẹn báyìí? Kí ló dé tó nífẹ̀ẹ́ wọn? Ó yìí nífẹ̀ẹ́ àwọn babaláwo, àwọn màmáláwo yẹn láàfin. Ó nífẹ̀ẹ́ wọn torí tí ò bá nífẹ̀ẹ́ wọn, wà á lè nípa lọ́la ojoojúmọ́ ni kábíyèsí ń ṣe mistake. Báwo ló ṣe lọ sọ gbangba ibi tí gbogbo ọ̀gọ̀rọ̀ èèyàn wà pé Naomi ex-wife? Èmi ò tiẹ̀ tètè gbọ́. Kí ló fà á? Mi ò rí yẹn gbọ́. Tán ní Naomi rẹ̀ ṣe tán. Ó lóun ń lọ. Ó dẹ̀ páàkì ẹrù. Àṣé gbogbo wọn ṣe kíní ritual yẹn kó jẹ́ kí gbogbo nǹkan wá sí ìmúṣẹ. Ó wá lọ jẹ oyè aláṣejù. Ó fẹ́ jókòó sáàfin ṣùgbọ́n èyí tí kábíyèsí pabambarì wá ṣe yìí, òun ló lágbára jù. Ètò ní wọ́n ní ó dàbọ̀ pé kábíyèsí ó máa sọ wípé òun ex-wife. Ṣé ó sọ ni àbò jábọ́, àbò dijú, àbò ó sùn? Ó dẹ̀ ṣe tán báyìí wá ní òun regret. Torí ẹ̀ tá bá ní ká sọ lọ sọ́bọ̀, ó ní bó ṣe jẹ́ ò. Kì í ṣe lásán nǹkan tó ṣe kábíyèsí. Wọn ò ṣe gbé mi fún kábíyèsí. Wọn ò ṣe tú dànù fún kábíyèsí. Kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n ní kábíyèsí tún bẹ̀bẹ̀, ó tún lọ léèní, ó tún bẹ̀bẹ̀. Ọlọ́run ló mọ nǹkan tó ń ṣe tó wà lójú ẹ̀. Gbogbo nǹkan tí ó bá kábíyèsí tó fi ń misbehave bẹ́yẹn, Ọlọ́run ló yí, àfi kí Ọlọ́run kó ṣàánú. Àwọn tó dẹ̀ ń fa okùn fa kíní, wọ́n dẹ̀ wà ní iṣan ọrùn kábíyèsí. Kábíyèsí ní làwọn ò ní lé wọn. Naomi sọ, ó lóun nífẹ̀ẹ́ Naomi. Ó ṣe, ó lóun nífẹ̀ẹ́ Naomi. Ṣùgbọ́n ìfẹ́ Naomi náà tó ní kó show ẹ̀, ó kàn fi nǹkan bribe ọmọ ẹ̀, ó kàn fi nǹkan bribe ẹ̀. Naomi ní kí gbogbo kíní kì í ṣe gbogbo nǹkan afẹ́ ayé yìí kò sí inú ẹ̀jẹ̀ òun. Bẹ́ẹ̀ ni máa wò. Immunity tó wà nínú ara Naomi àti kí ló ń jẹ́ anointing tó wà lára Naomi ní kábíyèsí ń wá. Ẹ jẹ́ ká dàálẹ̀ ká tún ṣà. Torí anointing Ọlọ́run ti fún Naomi ní anointing látọ̀run wá. Bẹ́ẹ̀ ni immunity yẹn ó lágbára. Kábíyèsí ò dẹ̀ fẹ́ kí Naomi máa dá lò. Òun náà fẹ́ máa tap anointing tó wà lára Naomi. Ó fẹ́ máa tap anointing tó wà lára Naomi. Tí ò dẹ̀ yẹ kí ó rí bẹ́ẹ̀. At the end of the day, wọ́n ní kábíyèsí ló wá ń bẹ̀bẹ̀ gidi gan pé kí Naomi máa. The only advice tí mo fẹ́ fún Naomi, Naomi jọ ọkọ mi, jọ my dear, mo fẹ́ Ọlọ́run bẹ̀. Ààbọ̀ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run wà lára ẹ̀. Torí kì í ṣe ordinary person bíi tàwọn aláràkà tó ń rí ogún ológun tó tẹ̀ bàtí tó jẹ́ pé kò lè tẹ̀ wọ́n lọ́wọ́ títí láéláé. Ẹnikẹ́ni tó porí ẹ̀ níbi, tó porí àwọn ọmọ ẹ̀ níbi, ó ń tọ̀hún. Rere máa jìnnà sí àti ṣe rere máa jìnnà sí ó ń tọ̀hún. Fíò. Torí ọwọ́ wọn náà fi fà. Kì í ṣe èpè. Nǹkan tó fọwọ́ ra wọn fà, wọ́n máa bá ń bẹ̀ títí ayérayé. Àfi tó bá ya jáwọ́ pé Naomi o, a ti jáwọ́ nú ọ̀rọ̀ ẹ̀. Àti ẹ̀bẹ̀ ṣorogún mọ́, àbẹ̀ ṣe nǹkan kan mọ́. Ogun ọ̀run ló máa deal pẹ̀lú wọn. Àtàwọn áńgẹ́lì lọ́run, òun ló máa deal pẹ̀lú wọn. Naomi, ó máa padà sáàfin. Wọ́n ní ṣe Naomi, ìgbà tí kábíyèsí bẹ̀bẹ̀ pé kóun àti Naomi máa lọ.
Ó ní tóun bá tiẹ̀ fẹ́ padà sáàfin, ó ní kì í ṣe òun ò lè tẹ̀lé ẹ kábíyèsí. Ó lóun ò tiẹ̀ lè tẹ̀lé ẹ rìn lọ sí tóun bá tiẹ̀ fẹ́, ó ní mọ́tò míì lòun máa wọ̀. Kì í ṣe pé kó tẹ̀lé, pé kó máa lọ. Òun á wá bá ń bẹ̀. Tóun bá fẹ́ wá sáàfin, òun ń bọ̀ láàfin torí àwọn ọmọ. Ilé òun ni. Kò sí ilé míì tí Ọlọ́run yàn fún bí kò ṣe ilé kábíyèsí, ilé àwọn ọmọ ẹ̀. Ó máa lọ tọ́jú àwọn ọmọ ẹ̀. Naomi lọ tọ́jú àwọn ọmọ, Ọlọ́run á bẹ̀ wò wọ́n. Á wò wọ́n, á dá wọn sí. Bẹ́ẹ̀ náà ni èmi tí mò ń fẹ́re fún ẹ. Ọlọ́run á wo tẹ̀mí náà láwòye. Á bá mi dá wọn sí, kó ní jí wọn parun ní sọ wọ́n lọ́jọ́. Bẹ́ẹ̀ ni fún gbogbo àwa olólùfẹ́ Naomi. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Torí gbogbo rògbòdìyàn tó ń lọ, tẹ bá sọ pé tá bá ní kò dùn wá, irọ́ là ń pa. Torí àmọ́ bá ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn NRC tó kábíyèsí kó kún ààfin àti kábíyèsí. Kábíyèsí kàn ń tan Naomi ni. Ìbá tàn jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run nífẹ̀ẹ́ Naomi o. Ó nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ o. Kábíyèsí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Ẹ lè jẹ kéèkì yín tán kẹ́ sọ pé tó fẹ́ gbà padà kẹ́ bá mú dání lọ náà. Wọ́n ní you cannot eat your cake and have it. Òun lọ̀rọ̀ kábíyèsí. Queen Naomi, àṣeyè lálákànṣepo. Bó ṣe wà láàfin yẹn, Ọlọ́run á fojú àwọn ọ̀tá ẹ̀ gbolẹ̀ o. Wàá yè bọ́. Àwọn ọmọ ẹ máa gbó láàfin yẹn, wọ́n máa tọ́ láàfin yẹn. Gbogbo yín pátápátá máa gbó, ẹ máa tọ́ o. Àwa náà máa gbó, a máa tọ́ lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọba àwọn ọba wa tó ń tìkà lẹ́yìn, tó dúró lẹ́yìn àwọn olóòótọ́. Ọlọ́run mọ̀ pé òótọ́ àti òdodo ni mo fi ń bá ẹ lò, Naomi. Ní gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ tó fi ń bá ẹ ṣe. Because eléyìí lágbára. Ó dá lé àwọn kíní olóòní lé wọn. Wọ́n ń lo nǹkan fún kábíyèsí. Nǹkan tó mú tí kábíyèsí lọ sí publicly ló lọ disgrace àwọn èṣù àtàwọn ọmọ ogun ẹ̀. Ó mà dẹ̀ ṣe o. Naomi lọ padà sáàfin lọ tọ́jú àwọn ọmọ ẹ̀. Ọlọ́run á wo gbogbo yín pọ̀ o. Á wo wọ́n pọ̀ o. Á wo gbogbo àwọn olólùfẹ́ ẹ̀. Á wo gbogbo àpò àtàwọn ọmọ. Agbára Kristi ọba ìyanu. Ẹ̀yin èèyàn mi, kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Ọ̀rọ̀ Naomi yẹn ó jẹ́ nǹkan tó dùn wá gan. Tó dùn wá wo egungun àti ti gbọ́. Ní èdè ṣe gbọ́. Wọ́n ní kábíyèsí ti ṣe announcement yẹn. Ó dẹ̀ ṣe tán ní. Ó ní kí ló ṣe òun báyìí? Pé Queen Naomi ex-wife òun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ex-wife ẹ̀ kí ló wá nú ààfin? Kí ló dé tó lọ dé ládé? Kí ló dé tí wọ́n sọ pé kíni? Because ọ̀rọ̀ yẹn á wò lọ wò bọ̀. Wọ́n ṣà ń pariwo pé nǹkan tí kábíyèsí ṣe ó kù díẹ̀ káàtó. Nǹkan tí kábíyèsí ṣe ó kù díẹ̀ káàtó. Kí ni tí kábíyèsí máa jẹun YouTube láti máa sọ pé Naomi ex-wife òun láti bo síbo? Ṣé ex-wife ti àtọ́dún wo? Tó dẹ̀ ti padà tẹ́lẹ̀ ti ṣe gbogbo everything tí obìnrin lè fi padà sí ilé ọkọ, ti ṣe gbogbo sacrifice. Ìtúngbà tán ní kábíyèsí ní kì í ṣe ẹjọ́ wọn. Òun ò mọ̀gbà tóun sọ o. Àbọ̀ òun ti mú nǹkan. Òun ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn kò ní ìtumọ̀ o. Ọ̀rọ̀ tí kábíyèsí sọ yẹn ò ní ìtumọ̀ rárá. Nígbà tó dẹ̀ testify. Eléyìí ni àwọn mọ̀ nípa ẹ̀. Wọ́n mọ̀ nípa ìgbà tí kábíyèsí sọ. Òun yẹn ni wọ́n mọ̀ nípa tí kábíyèsí sọ. Gbogbo everybody ló wà lẹ́yìn Naomi. Wọ́n bá kábíyèsí wí níbi tí wọ́n ti bá wí. Ṣé orí torí tàwọn ọmọ ẹ̀? Torí tàwọn bẹ́tà, torí ti Tádéníkáwò àti ti ayé tiẹ̀. Bẹ́ẹ̀ ni. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ogun ti ṣẹ́. Ojú tí èṣù àtàwọn ọmọ ogun ẹ̀. Naomi padà sí ààfin. Kó lọ bá tọ́jú àwọn ilé àwọn ọmọ ẹ̀ ni. Lọ tọ́jú ilé àwọn ọmọ ẹ̀ fún wọn. Ìyẹn gbọdọ̀ jẹ́ yín, kò gbọdọ̀ já ọmọ yẹn. Orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like.
Kẹ́ dẹ̀ bá fi tókù sí comment section. Ẹ ṣé gan. Bye.